Mo fẹ́ join you anymore, mind, rárá. Oh. Yeah, that's my card. Tunde Bangbopa is my name. Oh, Omotara Johnson, lórúkọ tèmi. Femi, Ajibodu. Okay, that's nice. Good to meet you. Ṣé rí àyílẹ̀ ń gbé ni? Yeah, number 7 ní àti 13. Ogbiyemi Street. Ogbiyemi. Ní kọ́nà ń bẹ̀rẹ̀ ni ẹ. Kò jìnnà síbí bàrà. All right. Okay, ẹ ṣé gan fún àǹfààní tẹ́ fún mi láti bá yín sọ̀rọ̀, you know. I really appreciate. Okay. Sharing pa jogging yẹn, first thing tomorrow morning, aago 6 àbọ̀, èmi àti wà junction bẹ́ẹ̀, màmá dúró dè yín. Okay. You know? See you. Bye. Sunday, ó lóun bá gbé mi jáde. Bí ẹ jáde àbí gbé wa jáde? No, ó lè mi nìkan lòun fẹ́ ká jọ lọ. Oh, really? Anyway, advice ti máa fún ẹni pé láti wà very careful pẹ̀lú bọ̀bọ̀ yẹn. Torí àwọn guys tó bá dàbí pọ́n rí jájẹ bẹ́ẹ̀ yẹn, èèyàn láti ṣọ́ra fún wọn because o mọ ibi tó ti rówó ẹ̀ o. Okay. Anyway, bye, girlfriend. Ṣó fẹ́ gbọ́? Yeah. This same today, ó dẹnu fẹ́ pè mí náà. Ó lóun fẹ́ fẹ́ mi. Wait. What? Oni Túndé náà fẹ́ fẹ́. Ìwọ máa lọ rọkùnrin máa ń jọ lójú. Bọ́n màmá ṣe ń ṣe orí burúkú wọn káàkiri màá nìyẹn. Torí ẹ̀ ló ṣe dàbí pé mi ò kẹ́ ẹ̀ ń pa wọn. I love you too, darling. Oh, má bother. I explain everything. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo ti ṣàlàyé fún Túndé bí àwọn ọkùnrin mẹ́fà ṣe gang rape ẹ̀ tó dẹ̀ di pé ó di oyún and ìgbà tó bímọ yẹn tán ó lè kóòpù láti lọ put ọmọ yẹn off fún adoption and you know nísìnyí kìíní ẹ̀ máa wá affect ẹ̀ ó máa jẹ́ kó ní brain touch díẹ̀díẹ̀ you know. Inú mà níkà. Inú mà níkà o tí ò jẹ́ kí gbóòórùn àṣebí. Omotara. Whatever. Ìwọ tí mo mú ní ọ̀rẹ́ ìmùlẹ̀ mi, my best friend. Lọ́jọ́ àwọn ọkùnrin tó kún lọ́wọ́ ẹ̀. Láwọn chief, láwọn executives, láwọn big men tó kó jọ, wọ́n sára wọn ọ̀tún ẹ. Àfìgbà tó ṣojú wọ̀nkó tó wọn ojúmọ́ ẹ̀ kan ṣoṣo tó dàda kọnu sí mi yìí. Omotara, bó ṣe ń wò mí yìí okùn tó wà láàrin ẹni àti ẹ tó so wá àṣọ rẹ ó ti já. Tókùn kankan bá wà láàrin èmi àti ẹ adako kì scissors bọ̀ báyìí kò ké because èmi ò rẹ́dí àti bẹ́ẹ̀ ṣe ọ̀rẹ́ mọ́ okay and let me tell you something the battle line has just been drawn. ó ti ẹ̀ kí Túndé gan ti débi. Òkè olóhùn bọ̀ àbí apá mi ló ń gbà yìí. Ṣé iṣẹ́ wa ọ̀rọ̀ ìjà ẹ̀pẹ̀lẹ́ àbí kí n gẹ̀ẹ́tì omi fún yín ṣó pa yín lórí ni. Omotara kí ló fi sínú ọtí mi. Idiot tó bá tún ayé ẹ wá ọ̀rọ̀ tó bá kàn ẹ́ ò ní dá sí mọ́ ó mọ̀ mí ni. jọ́pọ̀ fún tó bá pẹ́ kó tó fi mí sílẹ̀ wá fi mí sílẹ̀. Bloody son of a bitch. Àwọn tó fẹ́ pa mí yẹn ni ó ṣe lọ wọ́n lé mi wá wọ́n lé mi ní.
tó wù mí kó má pa mí lára orí mú ètè sọnù sábàbí ọlọ́gbọ́n ayé ẹ̀ máa bá wa kúlẹ̀ ó jẹ́ Omotara Johnson. Túndé, ìwọ ni mò ń bá sọ̀rọ̀ náà. Túndé, dá mi lóhùn náà. Mo níbo ló ti rí òrùka tó wà ní ọrùn ẹ̀? Ó fẹ́ mọ ibi tí mo ti rí. Yes. Ṣùgbọ́n pé òrùka yìí, òrùka granú yìí ni òrùka yìí. Èmi dàí mo fún Kẹ́mi ní òrùka yìí. So ibo ló ti rí? Ọ̀gá, hello. Ó mẹ́ni tó ń bá ṣe ni, èmi Omotara Johnson fúnra mi ó jẹ. Kò ní dáa fún ẹ. Ìwọ wá sọ fún mi kó fẹ́ pọlọ́pàá fún mi. Gbogbo ẹ̀ náà kọ́ rè. Wàá nú èmi àdàbí pé tírélà kọlu èmi. Dìde kó wá pọlọ́pàá ẹ̀ fóònù rè. Wá pọlọ́pàá ẹ̀ ayé ò ní dáa. Shut! Omotara Johnson, your game is up. Àṣewọ ni amòkùnsìkà tí ń gbé ní òkùnkùn tafà sínú ìmọ́lẹ̀. Ohun gbogbo tí o sọ pátápátá nípa gbogbo àwọn tó o ti pa ni a ti gbà sílẹ̀ nínú fóònù yìí. Jọ̀ọ́ mo fẹ́ ìrànlọ́wọ́ yín ni. Mo fẹ́ kẹ́ gbé mi kúrò ní prison tí mo wà yìí. Prison? Bẹ́ẹ̀ni, olórí dorí mú prison. Àríṣe láríkà. Àríkà bàbá ìrẹ̀gùn, ìwọ náà ti gbà mí nígbà òjò. Ẹ ó di dandan kémi náà gbà ẹ́ nígbà ẹ̀rùn. Ẹ ṣé kí n máa retí yín ni. Lọ fi rẹ lọ́kàn balẹ̀. Mo ti gbọ́. Ẹ ṣé chief. Omotara, ṣé o rò pé mò ń ṣeré ni? Look, mi fẹ́ kó máa iṣẹ́ mọ́. Look, I'm dead serious. Mi fẹ́ kó ṣiṣẹ́ kankan mọ́. Wo bí mo ready láti máa san salary ẹ̀ fún ẹ 10 times nílọ́po tó bá ṣe fẹ́ sí ni. Wine. The usual, anything. Omotara, kí ló ṣe? Ṣé kò gbọ́n lẹ́sẹ̀? Ṣọ́ọ̀bù wọ́ọ̀kì, òṣùwọ̀n. Tí o bá fẹ́ kí àwọn òbí ẹ kàn fi pa ìtàn pé àwọn òbí ẹ rí àbí kí o wá di àbíkú àgbà mọ́ wọn ní ọwọ́, mo fún ẹ ní 24 hours kí kíní burúkú tó gbé sí ara ẹ kó wálẹ̀. If not, èmi Oje Omotara máa mú wálẹ̀. Ṣé ìyá ìyàwó èrè ni àbí kí ni? Ó ṣe èrè rí. Wọ́n máa yí kí ni gbogbo rọ́bìṣì náà. Àtúntò ẹ̀ bá ṣe. Tàbí ẹ̀ bá sọ. Ó yàwó èrè rí ni. Ṣé wọ́n lè níyàwó? Ṣé o ti máa fi bọ́ síta ní inú ilé yìí? Tí bá ti gbọ́ ọmọ ẹ, orí ẹ̀ á bọ́ lọ́rùn ẹ̀ ni. Ó ṣe èrè ni. And ìwọ. Ṣorí Omotara. Òun ni ọmọbìnrin tó pa àbúrò ẹ̀, Kẹ́mi Ajíbódù. Omotara ló pa ọmọ ìyá mi. That beast ó pa àbúrò tèmi. That beast ó pa àbúrò tèmi. Ẹni kì í má ṣe lọ́kọ fún. Wọ́n ní sùúrù. Bó ṣe sọ yẹn, ó ti tán. Ó máa kẹ́rù, ó máa jáde kúrò níbí. Ẹni dá mi mọ́ ò lè rìnrìn àjò ó tún wà nílé o. Ìgbà tá a bá sọ pé a ò ní ìbànújẹ́ mọ́ lẹ́lẹ́dùwà fẹ́ gbẹ̀san. Ìdáríjì ọwọ́ Ọlọ́run ló wà. Èdùwà jẹ́ n rójú rere rẹ o. Àwọn ayé àìkẹ́sàn ò sí.
ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá ó máa wẹ̀wù irin ìgbà wo ni jàǹbá ẹ̀dá yóò dóhun ìtàn ó tójú sú ni ẹ̀yà ayọ́gun já Omotara òjè ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá ó máa wẹ̀wù ìgbà wo ni jàǹbá ẹ̀dá yóò dóhun ìtàn ó tójú sú ni ẹ̀yà ayọ́gun já odógún yọ títí ẹ̀pá iṣu dọ̀rẹ́ odò ọlọ́lọ́kan títí ọmọ lọ́hún ta yẹ́rí ìyàwó pẹ́ lọ́ọ̀dẹ̀ ọkọ ó wá dàbúrò ọkọ ìtẹ̀ramọ́ ló ń lòun àríṣẹ́dẹ̀ láríkà Omotara òjè ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá ó máa wẹ̀wù ìgbà wo ni jàǹbá ẹ̀dá yóò lóhun ìtàn ó tójú sú ni ẹ̀yà ayọ́gun já. Iṣẹ́ tó di wá ó di bárakú ó jẹ́ ìjọ wo lẹ̀dá yóò sinmi Omotara ìjọ wo lẹ̀dá yóò sinmi ọjọ́ mélòó la fẹ́ lò láyé táwọn àwẹ̀ ìgbà wo ni jàǹbá ẹ̀dá yóò lóhun ìtàn. Mami, ní ṣetán mo ti pè torí náà sí pé mo ti ń bọ̀ nílé ẹ̀ òun náà sọ pé òun ti rẹ́dì fún mi nǹkan gbé kí n máa gbé bọ̀ lẹ́yìn àkó ògbé ọ̀run máa bọ̀. wọn náà mọ̀ kó dà bẹ́ẹ̀ pàápàá jùlọ ẹni tó máa bí tèmi tọ̀la àti ẹ̀wà dúpẹ́ fọlọ́n wọn náà ti bá lọ́mọ burúkú yẹn lọ orí pé ká dúpẹ́ ni. so mami mi ní pẹ́ kíkọ gbé òun náà pẹ̀lú àwọn ìta máa kó ni. má pẹ́ o oṣù ọkọ̀ ìyá lọ. ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá ó máa wẹ̀wù irin ìgbà wo ni jàǹbá ẹ̀dá yóò dóhun ìtàn ó tójú sú ni ẹ̀yà ayọ́gun já Omotara òjè ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá ó máa wẹ̀wù ìgbà wo ni jàǹbá ẹ̀dá yóò dóhun ìtàn ó tójú sú ni ẹ̀yà ayọ́gun já odógún yọ títí ẹ̀pá iṣu dọ̀rẹ́ odò ọlọ́lọ́kan títí ọmọ lọ́hún ta yẹ́rí ìyàwó pẹ́ lọ́ọ̀dẹ̀ ọkọ ó wá dàbúrò ọkọ ìtẹ̀ramọ́ ló ń èmi ni dọ́rin. àríṣẹ́dẹ̀ láríkà Omotara òjè ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá ó máa. Hey, sweet darling. So baby, me cake. Hey, ẹ gbà mí lọ́wọ́ Tolu. Oh, it's pack at all. So sọ pé mo wá gbé lọ sílé ọ̀dọ̀ mi lọ́hùn ká tẹ̀ fi balẹ̀ for some time. Kẹ́mi àti ká fara ayéra wa kí n bọ́mọ mi ṣeré. Tún gbà mí lọ́wọ́ Tolu again. Wàá pè mí pé darling o kí ni kí n bá ẹ ṣe ilẹ̀. Ìtí a máa jẹ máa ṣàlàyé fún ẹ. Mo rúbà pé kó má dààmú ara ẹ báyìí náà. Ẹ bọ́ra rẹ̀ àbẹ̀yìn. O ṣayé má lè rí ní abẹ́lọ́run ara. Káàmì owó yìí, who is he? Mo ta ilé inú ilé mi. Má pàkúrú mọ́ mi náà. Ó dẹ̀ ń jágbe mọ́ mi. Inú ilé àbí inú ilé ẹ̀. Ọkọ mi nìyẹn. Ẹni tí mo lóyún inú mi fún dẹ̀ nìyẹn.
èmi kan mo lóyún sọ́dún kò ṣe. Mr. Man ṣòro owó ẹ̀ àròsọ la fi jẹ. sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìwà àtìyàwó mi èmi ni mo plan ṣòro oyún inú ẹ̀ èmi ni mo ní ó ti ní oyún yìí kó tó mú ìtẹ̀ gbogbo ìgbà yẹn business mi ń crumble and mo dey really need cash ọlọ́run dẹ̀ bá mi ṣe wọlé lárí mọ́ mo dúpẹ́ lọ́bẹ̀ pé ìwọ̀nba tọ́lọ́run ẹ̀ wá kò ti ṣe àmọ́ ṣòro oyún ilé èmi ni mo ní ìyàwó mi dẹ̀ lílé a dẹ̀ máa bára wa kalẹ̀ bẹ́ẹ̀ni kò sí nǹkan kan we are gonna be together forever. Don't cry, má sunkún. O ní láti sunkún. Thanks a lot. Ja. Bọ́lá ń lọ. Wọ́n bọ́ sábẹ̀ dúró. Oya, dìde. Oya, dìde. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́. Ó wà òkè. Ṣé bó ṣe fẹ́ sùn lélẹ̀ ni? Oya, bọ́ sábẹ̀ dúró. Oya. Adele. Ládélé. Oya, oya. Mo really enjoy me. Pẹ̀lẹ́ Kara. How was your night? You didn't need láti béèrè. Because Momoko, you really enjoyed your night. You're so good in bed. What? Oh God, oh, it's a fuming baker. Can't she be alone? Sorry, she can't come. Hello? She anything. What you mean? Oh, will you go when no call? Say anything. What to fetch she me leche? Pẹ̀lú bó ṣe yó tó, pẹ̀lú bó ṣe rẹ̀ tó. You still went on like 45 minutes. Mo bẹ̀rẹ̀ o. That's already wrong. So tired. Bẹ̀lẹ̀, ó tó bẹ̀, ó ní láti rẹ̀. Bẹ̀lẹ̀. Adele. Doctor ti confirm pé mo ti lóyún. Doctor to confirm. No shit. No shit. Gbogbo ayé ló kù sí ká máa jẹ. But. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ lórí? Doctor ní pé ká má sùn mọ́ra wa for a very long time. In fact, wọ́n ní títí tí màá fi bí ọmọ mi pé ká má lájọṣepọ̀ kankan. Torí wọ́n discover pé mo ní case of threatened abortion. No problem. Ọmọ lójú náà. Ó bá mi lára mu. Ìgbà mélòó oṣù mẹ́sàn-án fi pé. Ó tẹ́ mi lọ́rùn. Àwọn ọ̀dẹ̀jà mi láyà tẹ́lẹ̀. Ọ̀ṣun kí nǹkan kan yà mí lẹ́nu sá. Ó sì máa ń bá fóònù títí di òní. Pé nǹkan péré yẹn ló wá di oyún mọ́ mi lára. Ọ̀rọ̀ sọ̀rọ̀ báyìí.
sórí omi ara ọkùnrin gan kì í ṣe àtọwọ́rọ́ ṣùgbọ́n ọkùnrin wet ó náà ṣe máa wet tí ó máa ń dùnú lára obìnrin. Yes, also máa ń kárí spam máa ń tẹ̀lé jáde fáwọn ilẹ̀ kí n fi bẹ́ẹ̀ mọ́ àwọn ní ẹ̀bùn mi ṣe nǹkan kan mi ò dáa èyí gúngún ó ti bá jáde mo sọ pé àpò máa ń dùnú. I'm so happy. Yeah, the thing. No wonder. Wá lóde ẹni tó lọ ló wá dà kí ló ṣẹlẹ̀ kí ni. Mami mi ò rí irú ẹ̀gbìn láyé mi mi ò rí àkókò báyìí láyé mi tí mo ti rìn. Mo gbọ́. Náà mo dé ilé tí mo rẹ́ǹtì fún Tolú tí mo fún ara mi gbà fún mo bọ́ ọkùnrin níbẹ̀. Mo tún wá bọ́kùnrin níbẹ̀ nìyẹn ìyẹn sọ pé òun lọ kọ́ ẹ̀. So náà dẹ́n confirm pé yes ọkọ òun ni pọ́ùn pàápàá lòun lóyún fún kì í ṣe mí ṣe ẹ lè imagine ṣá wọ́n ń gbá èmi fún mi pé àwọn gbá mi kojúkojú wọ́n lè fún mi pé àwọn gbá mi àwọn gbọ́ ọwọ́ mi làwọn need. Tolú sọ bẹ́ẹ̀ fún ẹ. Má ṣe o ara tí mo máa ń sọ fún ẹ òun ló délẹ̀ yìí o mo kígbe mo sọ fún ẹ pé jẹ́ ká lọ mọ àwọn èèyàn ọmọbìnrin yìí jẹ́ ká lọ síbẹ̀ jẹ́ ká mọ irú ibi tó ti jáde jẹ́ ká mọ bó ṣe jẹ́ òun láti máa sọ fún mi pé mọ́mí don't worry now worry ti délẹ̀ o ṣọ́ra yẹ báyìí ẹ̀yin ọmọ òde ìsìn a máa sọ nǹkan fún yín wípé ọwọ́ ọ̀tún nìyẹn má gbà sí ẹ̀ ní gbọ́ kí la ti wá fẹ́ ṣe é sìn náà Mami. Ọmọ ìmọ̀ àlàyé o. Mami, màá jẹ́ kó o torí pé o ti jẹ kọjá ẹnu ẹ̀. Ó jẹ kọjá ẹnu ẹ̀. Màá sọ wípé níbi tá a dé dúró yìí, màá fi hàn. Bẹ́ẹ̀ ni màá fi hàn. Kí ìyàwó mi sùn mi ṣe tó yìí láì kọlà. Kò dẹ̀ mú abẹ́ kó máa fi wá ilà sí mi lójú. Lórí ọ̀rọ̀ báyìí lémi. Ẹ̀hún tí mo fẹ́ sọ fún ẹ ni pé ṣe ni kó rọra gbà fọlọ́hún. Yes, tí o bá gbé ọmọ yẹn wálé, tó máa lè bá wọnú ilé tó bá dàgbà kí ló máa ṣe? Ó máa da lérú ni. Rọra dúpẹ́ fọlọ́hún pé ó sọ pé òun lòun ní yọwọ́ ẹ̀ yọ̀tọ̀ ẹ̀ má jẹ́ kí n rí ẹ ní àgbègbè ẹ̀ mọ́ rárá gbogbo owó tó ti ná fún má wọrí ọlọ́run abẹ́ gbà lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kó fọkàn ẹ balẹ̀ má lọ síbẹ̀ o please. n ti gbọ́ màmí ti gbọ́. jọ mò ń bọ̀. ẹ bọ́ ló tún kì í. no mò ń bọ̀. níbo ló ń bọ̀ sí. mo ti ń bọ̀ sẹ́ẹ̀. wá. àwọn ọmọ ọ̀sìn wọn ò gbọ́ràn wàá sọ fún wọn pé kó má ṣe nǹkan kan nítorí máa rangun apamọ́ ni òun rèé kí la ti fẹ́ ṣe sínsìn wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n gba gbogbo everything wọ́n tún lóun kọ́ ló tún lọ mọ̀ ọlọ́run wà tí ẹ̀ dá báyìí ọlọ́run wà mo ń wo ọmọ yẹn náà gbogbo ẹnu ẹ ti mú pérépérépéré jù. Like come on to the wá ní yóò ń bọ́lẹ̀ japa lọ jàre ní mo bá ní. kí ló ń ṣe lè. ṣé bí wá tiẹ̀ bọ́lẹ̀ wá wo nǹkan tó ṣe. ọkùnrin ṣáà tẹ̀ ni wọ́n kàn máa ra mọ́tò sí di nuisance kan ṣé ibi ilé ẹ̀ kó máa wà á mọ́tò báyìí kò dájá gbọ́n kan tó fẹ́ sọ kí ni ẹ̀ kí ló dé
What? What? Kí ló sọ pé ṣẹlẹ̀? But o gbá mọ́tò mi, o tún sọ what? Mi ò point of correction, mo kàn mọ́tò ẹ̀. O kàn kan mọ́tò mi. Mo kàn kan mọ́tò ni. Kí ló ṣe mọ́tò náà? But at least show a little bit of respect and manners. Simply say sorry. Pé mọ́tò mi kan mọ́tò ẹ̀ máa sọ sorry fún wo obìnrin. Is that all you're gonna say? About what? Kí ló wà nínú mọ́tò ẹ̀? But kí ló wà nínú mọ́tò ẹ̀? Kí ló wà nínú mọ́tò tèmi? Bẹ́ẹ̀ni, èlò ló ra mọ́tò yìí. Èlò ni mọ́tò tèmi? Títí àbí ìwọ gangan èlò ni ẹ. Èlò lè mi? Bẹ́ẹ̀ni, tó bá gbé sọ́jà èlò ló lè ra ẹ. Èlò náà máa ra ẹ. Yes. Àbí ṣé nítorí ọkùnrin kan ti kó nǹkan sí ẹ lọ́rùn tó gbé mọ́tò fún ẹ, ó ti wọ bàtà tó gbé ẹ ga, ó ti rò pé bóyá big girl ní àbí. Ó mọ̀ mi rí tẹ́lẹ̀ ni. No, bó ṣe bá mi sọ̀rọ̀ ni pé èmi ò ní manners àbí kan tó sọ indirect kọ́ nìyẹn ni. What rubbish. Wá bá mi sọ̀rọ̀ èmi Démiládé kò yí rárá. Bẹ́ẹ̀. Hello. Ẹ káàsán. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jọ̀ọ́ sà, èèyàn kan ló máa gba mọ́tò mi. Ìyá níbi ẹ̀yìn ọ̀dọ̀ mi yẹn ni mo dẹ̀ kàn wò pé àkókò bọ́lẹ̀ kó sọ sorry. Níṣe ló bẹ̀rẹ̀ sí ní bú mi. Mi ò dẹ̀ rẹ́dí àti bá fa wàhálà. Àkókò sọ sorry. Whatever tó bá ṣẹlẹ̀ máa lọ tún mọ́tò mi ṣe. Níṣe ló dẹ̀ mú mi bú. Mo wà níbi Long Street tó wà níbi ẹ̀yìn ilé mi yẹn, Adékúnlé Street. Bẹ́ẹ̀ ni sà. Yes sir, that very long street. Yes sir. Ẹ ṣé sir. Wá ṣe ọkùnrin ló pe ṣá because ọkùnrin lè máa bá deal mi lè máa bá obìnrin sọ̀rọ̀ on the same level. Highest a ní kí n ra mọ́tò yìí má dẹ̀ rà tó àìpé yẹn ni àmọ́ mú iye tó. Ṣé range tó ń wá yìí ló ń jọ ẹ́ lójú? Àbí? Range spot bí màá ṣe charger ló ń wà lásán tí ó sì ń double silencer kò wọ́n tó mọ́tò mi charger. What's wrong with you, man? Mo fẹ́ kó gbé mọ́tò mi wá fún mi lórí Adékúnlé nísinsìn. Níbi ìbẹ̀rẹ̀ yẹn gangan láti bí ọ̀nà ọ̀dọ̀ wa. Preferably the range, yes. Okay? Wàá mọ bí mo ṣe tó. Mo wá ẹ̀mí ò rí ẹ. O ò lè rí mi because ojú ń dùn ẹ ni. Ojú ń dùn èmi. Bẹ́ẹ̀ ni mo sọ. Okay. You're a sick human being. I'm sure you have a brain touch. Ìwọ gan ní functional psychosis. Owó tiẹ̀ dá. Àwọn ọlọ́pàá ló lọ pè àbí. That's very good. Omotara Johnson, your game is up. Àṣewọ́ ni amòkùnsìkà tó ń gbé ní òkùnkùn tafà sínú ìmọ́lẹ̀. Ohun gbogbo tí o sọ pátápátá nípa gbogbo àwọn tó ti pa ni a ti gbà sílẹ̀ nínú fóònù mi. And gbogbo ẹ̀ pátá la máa lo against ẹ ilé ẹjọ́. Ó yá fi ìgò ọwọ́ ẹ sílẹ̀. Hello, Oga. Sir, I think mix-up was, sir. Lady, a criminal. No, sir. Yes, sir. Yes, sir. Hello, madam. Yes, sir. Ẹ jọ̀ọ́, kí ló ṣẹlẹ̀? Má ní ló gbá mọ́tò mi. Ó dẹ̀ tún bú mi. I see. Gentlemen. Yes. You have to come with us to our station. Why? Because a breach public peace and they constitute a nuisance in public. Ejo, let's go. Gibberish and balderdash. Ló sọ like jáde lẹ́nu yẹn. Tó bá fò wà ń bí ní òní sọ orúkọ tó sọ yẹn. Okay. Mi ò lè blame yín náà, mi ò lè blame yín náà. Ẹ ṣe traffic police. Òun lè ṣe mọ law.
when you get to our station, ṣàlàyé. I'm not going. Officer, ẹ jọ̀ọ́ ẹ má bínú, mo ti call fún another car tó máa gbé mi kúrò níbí. Mi ní lè tẹ̀lé yín lọ because mo ní very important place tí mo lọ ní kí màá ní tó wá disturb mi. But driver mi á tẹ̀lé yín máa lọ sí. Èmi á bá yín ní station later. I think you can go. Ẹ lè máa lọ. Ẹ ṣé sir. All right. Kò ní tẹ̀lé wa. I'm not alone here. Respect yourself, gentleman. You too, respect yourself. Respect yourself and come with us. Wait. I will come. Má fọ́ kan jacket mọ́ ọmọ ìtàn tàbí. Má ẹ bá fọ́ kan mọ́. Má fọ́ kan mọ́. Shall we go? Okay. All right. I'll go with you, but in my car. Excuse me, you come in that van. Má tì mí sẹ́. Má tì mí. Your key. Okay. Ta ló fẹ́ wa mọ́tò yìí? Don't worry, ó máa wà. Tani. He will drive it. No. He will drive your car. Professional ló máa wa mọ́tò mi. So need let me access outside Nigeria. Respect yourself. Martin, me say, shut your trap. Come on, go. You fucking going. You need something on you. Cut your trap. What's in the van? Get inside the van. See how I go. See how he's driving my car. What was saying you want? Please shut your trap. Take it with my car. Shut your trap. Okay. Iṣẹ́ tó di wá ó di bárakú. Ó jẹ́ ìjọ́wọ́ lẹ́dá yóò sinmi. Omotara ó jẹ́. Ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá ó máa wẹ̀wù kiri. Ìgbà wo ni jàǹbá ẹ̀dá yóò dòwú ìtàn. Ó tójú sùn ní ẹ̀yà ayọ́gun jà. Omotara ó jẹ́. Ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá ó máa wẹ̀wù kiri. Ìgbà wo ni jàǹbá ẹ̀dá yóò dòwú ìtàn. Ó tójú sùn ní ẹ̀yà ayọ́gun jà. Odógún yọ títí ẹ̀pá iṣu dọ̀rẹ́ odò. Ọlọ́lọ́ kan títí ọlọ́run ta yẹ̀rí. Ìyàwó pẹ́lọ́ rẹ̀ ọkọ̀ ẹ káàsán. Ẹ ra ẹ kọ́. Demilade. Now what's happening now? I want babe put me for here. Babe. Put you for here. I'm telling you, man. Okay, kí ló ṣe fún? Mo kàn drive lọ ni o. Mo kàn mọ́tò mi kàn. Ṣé yẹ? Mo lè bọ́lẹ̀. Ó ní yẹ kí n dọ̀bálẹ̀ fún kí n máa bẹ̀ òun bá kàn mọ́lẹ̀ lọ́gẹ́ who you be. Tí wọ́n máa dọ̀bálẹ̀ lórí mọ́tò o. You know. Bóyá ipò àwọn ọlọ́pàá yẹn tí wọ́n á wọ̀ mí mo tẹ́lẹ̀ pé tí máa dé kí máa ṣó ara mi fún. Bàtí máa dé bí mo tún mọ̀ pé influence ẹ̀ on the highest level ló wà. Demilade Elégbèdé. Elégbèdé ni ẹnà èmi gan tí mo já jànà kú gan kò sẹ́nibọ̀dì tó lè sọ mímọ́ lẹ́bi ẹran báyìí náà. But you know our connections now. I mean, what about the IG? IG? Yes, now. But táwọn yẹn pé bí náà sọ fún ọ pé presidency lọ́dà ti wá. Presidency. Ó ti máa ń sọ fún ẹ mo sọ pé agídí ló bá mọ yẹn pù. Wọ́n agídí ó bẹ̀rẹ̀ ní ẹ̀ agídí ó mú ṣé mi ò ní sọ tẹnu mi wọ́n ni. Máa comport ara rẹ̀ máa ní sùúrù, you know. Ló ti ṣẹlẹ̀ má jà tó sọ̀rọ̀ mi láì gbogbo kó máa lé mi lórí. Àrùn tí mo sọ̀rọ̀ rẹ̀ kò sí wàhálà sọ̀rọ̀ ẹ. Ẹ ká sọ ọ́. Ẹ má bọ̀. Ẹ kú iṣẹ́ ṣe wà ókè. Ẹ jẹ́ ṣé DPO wà ara wọn. Wọ́n wà lọ́fíìsì. Ẹ ṣé gan. Na she be that. Na who? Dave. That woman. Telling you. Lóṣù ẹ mọ́lẹ̀ síbi. Òun ni ẹ. Anyway, no problem. Mi ní ti sọ̀rọ̀ sí. Sọ̀rọ̀ ẹ̀jọ̀ jẹ́rìí. Ṣé mo ṣá lè rí DPO ṣá? Yes, ẹ lè rí DPO. All right. But tí madam bá jáde, ẹ wọlé. Sorry o, mo ṣíwájú woman yẹn níbí náà. But wọ́n á ṣe tán kẹ́yìn tó wọlé náà.
Inspector, mú Mr. Ilégbèdé tó wà lẹ́yìn kántà yẹn wá. Okay. Ẹ kú jókòó ma. Yes, sir. Ẹ ṣé gan ni. God bless you, sir. Ọ̀gá ń pè ẹ́. Ọ̀gá ń pè ẹ́. Wọ́n lọ fẹ́ rí mi. So ẹ jọ ṣé mo lè bá lọ? Hello. Kí n dúró. Kí n dúró sí. All right, no problem. No, mo ti wà okay mi wà ẹ má bínú. I'm good like this. Dèmíládé Ilégbèdé lẹ́yìn counter. Mr. Ilégbèdé. Yes, sir. Ẹ dúpẹ́ lọ́wọ́ madam dáadáa. Wọ́n ti ní ká fi yín sílẹ̀. I think you have to do that now. Thank you very much. You're welcome. Mo kàn decide láti fi nǹkan tí mo lè ṣe hàn ni because òbí mi jọ ẹ pé kí ni mo lè ṣe. Anyway, officer, ẹ jọ̀ọ́ jẹ́ kí mi tètè máa lọ. Ẹ ṣé gan, thank you very much. Ẹ jọ̀ọ́ mo lè rí káàdì yín. Oh, why not? Thank you. Okay, ẹ ṣé gan. Ẹ jẹ́ kí mi tètè máa lọ. Ó dàbọ̀ sir. Thank you, my car. Yes, sir. Ẹ pẹ̀lẹ́ mọ̀. Yeah. Ẹ̀yin guys, tí ẹ bá ń jáde nígboro, ẹ máa fi mánà kún anything tẹ́ bá ń ṣe o. Ṣé rí obìnrin sọ̀rọ̀ máa rude sí o. 1, ẹ mọ ìyàwó ta ni. 2, ẹ mọ ọmọ ta ni. Ọlọ́run ní jẹ́ ká ara rẹ̀ fẹsẹ̀ sí o. You can go. Sure. Thank you. Thank you. Sir? Yeah. Our boys are working something like the other time. Officers. Yeah. All right, okay, take care. Okay, ma'am. Wọ́n ti fi mí lẹ̀. Wọ́n ti release ẹ̀. Ó ṣàlù. But káàdì ẹ̀kọ́ lélẹ̀ ni kí ló wá dọ́wọ́ ẹ̀? Gbogbo àlọ́wọ́ ẹ̀ ní mú fún. Mo ní ká lè contact ara wa. Ó fún ní káàdì ẹ̀ kó lè contact ẹ̀. Of course. Okay. Ẹ ṣe o ṣáà ti fi ṣá? Yes.